Aláròyé máa wí o. nílùú ògbúrò ìdílé ọ̀dẹ́jàyí sọ pé àwọn mùsùlùmí kò gbọdọ̀ kírun ní yídì. ìdílé ọlọ́mọọba ọ̀dẹ́jàyí tí wọ́n ní orí ilẹ̀ tí àwọn mùsùlùmí ìlú ògbúrò níjọba ìbílẹ̀ ìlà oòrùn agbègbè ìjìgbò nípínlẹ̀ ọ̀ṣun ti máa ń kírun yídì ti kìlọ̀ pé àwọn ò gbọdọ̀ rí ẹnikẹ́ni níbẹ̀ mọ́. látinú oṣù kẹrin ọdún yìí ni olórí ẹbí náà alhaji safiriyu oyèbámijí àti akọ̀wé àpapọ̀ wọn ọ̀gbẹ́ni ganiyu lasisi adébáyọ̀ ti kọ̀wé sí ìmáàmù àgbà ìlú náà sheikh muideen bello àti gbogbo ìjọ mùsùlùmí ìlú náà pé kí wọ́n kúrò lórí ilẹ̀ ọ̀hún. nínú lẹ́tà náà ni wọ́n ti sọ pé lóòótọ́ ni ìdílé àwọn yọ̀ǹda ilẹ̀ náà tẹ́lẹ̀ èyí tó wà lágbègbè gàá lójú ọ̀nà èjìgbò fún àwọn mùsùlùmí láti máa lò gẹ́gẹ́ bí yídì, ṣùgbọ́n ní báyìí àwọn kò fún wọn mọ́. wọ́n ní àwọn kò ta ilẹ̀ náà fáwọn mùsùlùmí, bẹ́ẹ̀ ni kò sì sí àdéhùn pé iye ọdún báyìí ni wọ́n lẹ́tọ̀ọ́ láti fi lò ó. àmọ́ ṣá, lára ìdí tí wọ́n ní àwọn ṣe fẹ́ gba ilẹ̀ náà ní bí ìmáàmù àgbà ìlú náà ṣe máa ń fi gbogbo ìgbà kan ọba ìlú ọ̀hún lábùkù tí kò sì fìgbà kankan bu ọlá fún un rí. wọ́n ní ọ̀kan lára àwọn ọmọ ilé àwọn ló wà lórí oyè gẹ́gẹ́ bí ológbùrò ti ìlú ògbúrò. àwọn kò sì lè lajú sílẹ̀ kí ìmáàmù àgbà máa fi orúkọ rẹ̀ tayín. ìdílé ọ̀dẹ́jàyí sọ síwájú pé ọ̀pọ̀ ìgbà làwọn ti gbé ìgbésẹ̀ láti wá ojútùú sí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n tí ìmáàmù Bello kò dẹ́kun ìwà àbùkù tó ń hù sí orí adé àwọn. wọ́n sọ síwájú pé ìdí nìyẹn táwọn fi pinnu pé kí àwọn mùsùlùmí kó àǹgárá wọn kúrò lórí ilẹ̀ náà láti má bàa fààyè gba wàhálà àti ìgbésẹ̀ tó lè da omi àlàáfíà ìlú náà rú. àwàdà làwọn ọmọ ìlú náà kọ́kọ́ pe ọ̀rọ̀ ọ̀hún àfìgbà tí wọn kò láǹfààní láti kírun níbẹ̀ lọ́jọ́ ọdún ìtúnu ààwẹ̀ tó kọjá. bí ọdún iléyà yìí sì tún ti kù ọjọ́ díẹ̀ làwọn ìdílé náà ti ń sọ pé kò sáàyè ìrun iléyà níbẹ̀. ọ̀kan lára àwọn ọmọ ìlú náà tó bá aláròyé sọ̀rọ̀ ṣùgbọ́n tí kò fẹ́ ká dárúkọ rẹ̀ ṣàlàyé pé lóòótọ́ òun kò mọ̀ bóyá àdéhùn wà láàrin àwọn mùsùlùmí àti ìdílé ọ̀dẹ́jàyí lórí ilẹ̀ náà, ṣùgbọ́n ó yẹ kí wọ́n ti tètè yanjú aáwọ̀ náà kó tó di àsìkò ọdún iléyà tó ń lọ lọ́wọ́ yìí. bàbá yìí ṣàlàyé pé títí di ọjọ́ sátidé ọjọ́ 15 oṣù kẹfà ọdún yìí tí ọdún iléyà kù ọ̀la ni ìmáàmù àgbà àwọn alákòóso ìjọ mùsùlùmí nílùú náà fi ń wá ibi tí wọn yóò lò fún ìrun yídì káàkiri agbègbè ọ̀hún. ó wá ké síjọba ìpínlẹ̀ ọ̀ṣun, ìjọba ìbílẹ̀ ìwó, àwọn agbófinró àtàwọn lámẹ̀tọ́ ìlú náà jákèjádò orílẹ̀-èdè yìí láti dìde dá sí ọ̀rọ̀ ọ̀hún kó tó di nǹkan tó lè máa mú ẹ̀mí lọ. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.